gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí, ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ó ti jẹ́ ti yín báyìí bí ẹ ṣe dórí ètò yìí. Kí lẹ wá nílò láti ṣe ọmọ ìyá mi? Kẹ́ má sọ̀yìnbó, kẹ́ dáhùn ìbéèrè 10, kẹ́ mọ òǹkà yín dáadáa, ló bá tán. Àdúpẹ́. Tó bá ṣeé ṣe o, kẹ́ sọ Yorùbá ṣúlẹ̀ ètò yìí tí mo mọ̀ pé ó ṣeé ṣe láti sọ Yorùbá ṣúlẹ̀ ètò yìí. Kẹ́ wá bóyá ẹ ṣe àwọn ìbéèrè kan àbí méjì, kẹ́ wá wà ní 1,100 àbí kó lọ́lẹ̀. A fún yín nílọ́po 2 owó tẹ́ bá jẹ. Ìyẹn dáa. Ó dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Tẹ́ bá wá bóyá ẹ ṣe àmúlùmálà èdè, ẹ wá ó dé 10,000. Àní kẹ́ máa mú lọ, kẹ́ máa mú lọ, àbí ìyẹn dáa, kẹ́ máa mú lọ. Torí ó yẹ kẹ́ kókò bójú owó ọkọ̀ kẹ́fì yẹn ṣe. Ṣùgbọ́n tẹ́ bá rán rí délẹ̀ pa ṣe é lànà ni. Ó jẹ́ iṣẹ́ ayé a ṣe é lànà ni. Tẹ́ bá wá rán rí mọ̀ pé ẹ fẹ́ dáhùn àwọn ìbéèrè yín tó kù lẹ̀. Tẹ́ bá ṣe ń gbà wọ́n, owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè. Ìyẹn náà dáa. Ó dà bẹ́ẹ̀. Ànọ́dà. Àwọn eléyìí ń kọrin. Wọ́n ń kọrin. Wọ́n ń kọ yátì ní orin. Gbogbo yín mo kí n ò mà ló lẹ́dì kan. Àkúnlẹ̀yàn. Òun làdáyé bá. Mo délé ayé, mo já ìtọ̀nà òwú. Òwú kì í là kìnnú bólóko. Bóyá tí ìyá iṣẹ́ yá mi wéré. Ó dáa. Kí lórúkọ yín fún àwọn tí wọn ò tí mọ̀ yín àti pé iṣẹ́ wo lẹ ń ṣe? Orúkọ mi ni Olúwadámiláre ọmọ Ayélabọ́lá. Iṣẹ́ olórin ni iṣẹ́ tí mò ń ṣe. Ṣé kò lórúkọ tó ń pè yín ni? Kí lórúkọ tẹ́ ń jẹ́ ní tẹ́ bá ń kọrin? A máa ń pè mí ní Dáre Ìpele Tuntun. Another level àbí? Ìpele Tuntun. Another level ni mo wà, ọpọ́n ti sún. Another level pátápátá. Bẹ́ẹ̀ ṣe kọ́. Ẹ túkọ̀. Bóyá lè mọ̀ pépélé tuntun ní. Ó tó gbà àwọn tẹ́ ti bẹ̀rẹ̀ sí kọrin. A ti máa lọ síbi 20 ọdún. Bẹ́ẹ̀ni nítorí mo mọ̀ àjọ lọ sílé ẹ̀kọ́ gíga májẹ̀mú papọ̀ ní Covenant ilé ẹ̀kọ́ gíga Covenant University lájọ lọ. Bẹ́ẹ̀ni. Àtìgbà yẹn náà ti bẹ̀rẹ̀ sí kọrin. Kó tó dìgbà yẹn gan. Kó tó dìgbà yẹn ni a ti ń ṣe bọ̀. Ṣùgbọ́n nígbà tẹ́ wà nílé ẹ̀kọ́ gíga ẹ̀ ń kọrin. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú Dáre míì. Dáre Adéretí àti Joshua lájọ wà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ lájọ kà kọ́kọ́ papọ̀. Ó dáa, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nísìnyí nǹkan tí mo fi ń bá àwọn tájọ ń kọ́wọ́ rìn ṣeré, mo ní kí lẹ lọ kà nílé ẹ̀kọ́ gíga gan? Nípa bá ṣe máa darí àwọn èèyàn. Human relation. Ó súnmọ́ nǹkan tẹ́ sọ yẹn. Ẹ sọ ṣe. Òun náà ni mo ti sọ yẹn. Bá ṣe máa darí àwọn èèyàn, bá ṣe máa káwọn èèyàn jọ, tá máa lò wọ́n fún nǹkan tí oníkálukú wà fún. Kí ni wọ́n ń pè? Ní èdè òyìnbó òun ni ẹja náà yẹn, ṣùgbọ́n èmi ò ní lè sọ torí orí ètò Má Sọ̀yìnbó ni àwa. Ó dáa. Ẹ wá fi gbogbo yẹn lẹ̀.
ẹ wá ní iṣẹ́ ẹ fẹ́ máa ṣe alágbe ibi orí bá dání sí làgbé. ìyẹn náà dà. Wọ́n ti kọrin fún lọ́balọ́ba, wọ́n ti kọrin fún joyè. Bẹ́ẹ̀ni. Ó dáa gan ni. Inú mi dùn sí yín wípé nǹkan tí ẹ fẹ́ wá ṣe láyé òun ni ẹ ń ṣe pẹ̀lú ìrọ̀rùn. Olúwa ṣeun. Ó yá bẹ̀rẹ̀ níbi lẹ́bẹ̀ tán ti ń mọ́lẹ̀ jẹ. Òǹkà kílò? Òǹkà yìí Kí ni ní Yorùbá? Dúró má ti gbọ̀n. 423. Igba méjì. Mi ò fẹ́ gba méjì èwo ni Ọlọ́run má jẹ́ lu àrùn onígbà méjì. Kí ni 400 ní Yorùbá? Ká má pa irọ́. Ẹ mọ̀? Mi ò mọ̀. Irinwó ni 400. Irinwó ni 400. Okòólénírínwó ní 420. Ẹ wá lọ sí 423. Okòólénírínwó lé mẹ́ta. Ó yá. Kí ni? Kí ni Yorùbá ń pè ní ìrèmọ̀jé? Ìrèmọ̀jé. Sàkámàjé. Ó yá. Mo ti pọ̀ kí ní èrè nínú èrè. Tádì ẹ bá fi yẹ lù yẹ. Iyẹ̀ á sọ. Kí lẹ́yìn kí kò sí yẹ lù yẹ ń bí o. Mi ò rántí ìrèmọ̀jé ráyọ. Olófòfó. Ẹ pẹ̀lẹ́. Ṣé rí ẹ mọ̀ pé ìjálá wà. Bẹ́ẹ̀ni. Ìjálá yẹn ni àwọn ọdẹ máa ń kọ ni wọ́n máa ń sìn ìjálá láti lè dárayá. Bẹ́ẹ̀ni. Ìrèmọ̀jé yìí ni wọ́n máa ń ṣe nígbà tí ìkan lára ọdẹ bá kú. Torí mo mọ̀ pé mo ti gbọ́ rí. Ẹ ti gbọ́ rí. Eré ìbílẹ̀. Ilé ìbílẹ̀, ìjálá, orin ọdẹ, ìrèmọ̀jé, ẹkún ìyàwó rárá, ìyàsùn rárá, ewì, gbogbo ẹ̀ wọ́n ṣe lọ nìyẹn. Ẹ pẹ̀lẹ́. Owó sì kí síbẹ̀ bó ṣe owó sì kí síbẹ̀. Ẹ pẹ̀lẹ́, ẹ mú ìbéèrè kejì. Kí ni? Ẹ jẹ́ wò. 424 ṣe bí mo sọ lẹ́ẹ̀kan yẹn mo ní irinwó okòóléníogún. Ogún náà ni oko. Ogún ni oko. Ogún ni oko àbí ogún ni oko. Ẹni mẹ́rin. Mi ò sọ kankan. Okòólénírínwó lé. Okòólénírínwó lé mẹ́rin. Okòólénírínwó lé mẹ́rin. Kí ni Yorùbá ń pè ní ahéré? Ahéré jẹ́ tí mo bá lè rántí o. Ahéré jẹ́ nǹkan kan tí ó wà ní ara igi. Nǹkan tó wà ní ara igi. Bí tán fi ń ṣe àgbo. Bóyá nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó wà lára igi. Bí àgbo jẹ̀dí. Àbí ọ̀pá ẹ̀yìn. Mi mọ̀ mo mọ̀ pé ó jọ nǹkan tó wà tó máa ń rí ní ara igi. Dúró. Ahéré yẹn wọ́n máa ń rí ní ara igi, wọ́n wá ṣí bí epogi. Bóyá. Wọ́n wá rẹ́ sínú. Mi ò yọ. Ṣé ti lọ sóko rí? Fúngbà díẹ̀. Àbà. Ọ̀rọ̀ míì fún ahéré.
tẹ́ bá tó jẹ́ pé kẹ́ tó wá sílé ẹ máa lọ sí Ahéré àwọn kan ń pè ní Abà wọ́n ń pè ní Egure ṣé ti gbé Egure rí ta ló ti gbé Egure rí o ti gbé Egure rí àwọn wọ́n ń pè ní Ahéré ilé tán kọ́ sí àárín ìgbẹ́ tó jẹ́ pé tẹ́ bá ṣiṣẹ́ tán tẹ́ máa darí síbẹ̀ wà ń bẹ̀ fún ìgbà díẹ̀ tó bá di bí ọjọ́ ẹtì àbí ọjọ́ àbámẹ́ta ẹ padà lọ sílùú ẹ wá lọ ṣe ọjọ́ àìkú ń bẹ̀ kẹtó tó di ọjọ́ ajé ẹ máa padà bọ̀ lóko. ṣùgbọ́n kíní tó fi ṣe òrùlé yẹn. òun ni Ahéré grass hut. wọ́n máa ń rí lára igi. wọ́n máa ń rí lára igi tó fi ń rẹ àgbo. Oya ìbéèrè kelo. Ẹ jẹ́ wo. Ó rọ̀ tó bẹ́ẹ̀ lẹ́rẹ́rìn tó yẹn. Ó rọ̀ lóní nílé. Ẹ jẹ́ wo. Ó ga o. 668. 600 ní ẹgbẹ̀ta. 700 ní ẹgbẹ̀rin. Ẹgbẹ̀ta túmọ̀ sí igba lọ́nà mẹ́ta. Ẹgbẹ̀rin ní 800 igba lọ́nà mẹ́rin. 600 tó jẹ́ ẹgbẹ̀ta yẹn 620 ní okòólélẹ́gbẹ̀ta. 640 ní ogún lọ́nà méjì lé lẹ́gbẹ̀ta. 660 ní ọ̀tàlélẹ́gbẹ̀ta ogún lọ́nà mẹ́ta lé lẹ́gbẹ̀ta. Ọ̀tàlélẹ́gbẹ̀ta lé mélòó ní 668? Ọ̀tàlé ní ẹgbẹ̀ta àti mẹ́jọ. Ó lé mẹ́jọ. Kódà ẹ dárúkọ ìpínlẹ̀ ẹ dárúkọ ìlú márùndínlógún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ilé Ifẹ̀ Òyè níbi ojúmọ́ ti ń mọ́ wá. Iléṣà. Ẹ̀sán a máa mú ọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà ẹ̀yẹ̀lá ẹ̀jẹ̀. Ó di méjì. A ní Ẹ̀rìn Ìjẹ̀ṣà. A ní Ìkirè. Ó di mẹ́rin. A ní dòdò Kirè iṣẹ́ tí ń jẹ́ rí. Mo ti jẹ Ìkirè rí. Ó di mẹ́rin. A ní Ẹdẹ. Ẹdẹ ó di márùn. A ní Òṣogbo. Ó di mẹ́fà. A ní Gbọ̀ngán. Ó di méje. A ní Ọ̀ṣù. Ó di mẹ́jọ. Àkàrà Ọ̀ṣù ṣé ti jẹ yẹn náà rí? Àkàrà Ọ̀ṣù. Mo ti jẹ rí. Ó dùn wọ́n. Ṣé ti jẹ àkàrà Ọ̀ṣù? A ní Ìníṣà. Ó di mẹ́sàn-án. A ní Ìpẹ̀tù Ìjẹ̀ṣà. Ìpẹ̀tù Ìjẹ̀ṣà ó di mẹ́wàá. Ẹ lè padà sí ọ̀nà lẹ́yìn Òṣogbo kẹ́ padà sí ọ̀nà tó bá ẹ jẹ́ ń fún yín lẹ́yọ̀ kan lọ́nà Èjìgbò. Tàbẹ́. Èjìgbò ni mo ti ṣe agùnbánirọ̀. Rárá. Kí ni? Ilé ẹ̀kọ́ kejì tí ń lọ. Èjìgbò. Ó di mẹ́wàá mọ́kànlá. Mo ń wò ó ṣùgbọ́n mi ò rántí bóyá a ní wàásì mi níbẹ̀. Wàásì mi ọ̀nà Ìṣẹ̀yìn nǹkan tó dà pé mo wà. Ẹ lè tún mú láti Òṣogbo tó ń lọ sí ọ̀nà tó fi ń lọ sí ọ̀nà Ìlọrin. Ẹ lè mú lọ bẹ́ẹ̀ yẹn. Ìlú pọ̀ lọ bẹ́ẹ̀ yẹn gan. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá Òṣogbo a ní Ìwó ó di 12. Ẹ ti kúrò ní ọ̀nà ibi tí mo tọ́ yín sí. Mò ń wò ó lọ náà ni a bá gun kìíní gíga yẹn tá à ń lọ sí ọ̀nà ibi tẹ̀ dá. Afárá yẹn. Tẹ́ bá gun bẹ̀ yẹn náà
gbọ̀ngàn níbi tí ń kọ́ ilé ẹ̀kọ́ gíga sí ẹ̀ ń gbà lọ tọkọ ilé ẹ̀kọ́ gíga sí iṣẹ́ mọ́ bẹ̀. orúkọ náà ni mo bàbá Aṣímọlówó. bẹ́ẹ̀ ni orúkọ kìíní yìí o. a ní òmù ó yẹ ká ní òmù ní Ọ̀ṣun. Àpòmù. Ọdẹ Òmu ní ilé ẹ̀kọ́ gíga àwọn bàbá Aṣímọlówó wà. Ó kù kan. Mo ń rántí ìlú kan lórí mi ká tó dé Ilé Ifẹ̀. Ó dáa. Ká tó dé Ilé Ifẹ̀ gangan. Lápá ibo tẹ bá gba Ifẹ̀ wàrà. Taba. No yẹn bá mi yọ no. Irọ́ mi sọ bẹ́ẹ̀ o. Ó wọlé jù. Mi ò sọ ẹ má yọ mi ò sọ bẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ ẹ má yọ mi ò sọ bẹ́ẹ̀ ẹ má yọ. Ṣé ẹ̀yin lẹ fẹ́ máa fọwọ́ lálẹ̀ ṣé mi ò gbọ́ ni. Ẹ̀bẹ̀ la bó ṣe ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Ìlú ìta bá ń bọ̀ láti Ilé Ifẹ̀ ta kọjá ilé ẹ̀kọ́ gíga bígbà tá à ń lọ Ìbàdàn ìlú kan wà tí kò dẹ̀ ti lọkọrin bẹ̀ rí o. Òun náà ń jẹ́ Ìpẹ́tùmọdù. ẹ ṣe mo dúpẹ́. Tó bá ṣe pé gba tọ̀nà Ìkìrun Ìrágbìjí nítòótọ́ Ọ̀yán Adà. ó tiẹ̀ ti pé. Ó dáa o ẹ ti dárúkọ 15 àbí. Bẹ́ẹ̀ni. Ó dáa ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ ń gbìyànjú o. Ẹ dúró àrẹ owó ṣì kì síbẹ̀ o àbí agbẹjọ́rò wa owó kì síbẹ̀. Ìbéèrè kelo àìgbọ́fálà wo òkè. Nǹkan tẹ́ ẹ kọ́ mi lẹ́ẹ̀kan yẹn ẹ jẹ́ o. ó dàbí kí mo ti ẹgbẹ̀ta ní kíni. ní 3 lọ́nà kan. 3 lọ́nà kan. 3 lọ́nà kan. ní kíni. òun náà ni tẹ́ bá sọ máa lè. 600. bóyá kí wàá ní 623. okòólélẹ́gbẹ̀ta lé mẹ́ta. Kí ló sọ. Lo àwọn ọ̀rọ̀ 5 yìí nínú gbólóhùn. Gbólóhùn kan. Fi sẹ́yìn. Fi sẹ́yìn. Fi sẹ́yìn. Fi sẹ́yìn. Fi sẹ́yìn. Kí nǹkan fi sẹ́yìn. Àfìsẹ́yìn. Légún fi sọ. Bẹ́ẹ̀ ni. Mo ti mú yẹn kúrò ńbẹ̀ bẹ́ẹ̀ yẹn. Rárá ẹ máa lo gbogbo ẹ̀ papọ̀ ni. Ẹ máa lo gbogbo ẹ̀. Fi sẹ́yìn. Fi sẹ́yìn. Fẹ̀yìntì. Fẹ̀yìntì. Ẹ̀yìn odi. Ẹ̀yìn odi. Owó ẹ̀yìn. Owó ẹ̀yìn kí ni ẹ̀yìn odi. Ẹ̀yìn odi ìlú òkèrè. Abroad. Tẹ́ bá sọ bẹ́ẹ̀ ni. Ẹ̀yìn odi. Kí ni owó ẹ̀yìn. Owó téèyàn gbà bíi rìbá. Bíi rìbá ẹ dúró Ìbàdàn lẹ gbé dàgbà. Ìbàdàn ni mo gbé dàgbà. Ìbàdàn lẹ ṣì ń gbé báyìí. Rárá ọpọ́n ti sún. Ó yá ẹ lo gbogbo ẹ̀ ní gbólóhùn kan. Ìfisọ̀tún ìfisòsì. Ẹ fi kọrin. Gbogbo ẹ̀dẹ̀ wà lójú kan báyìí. Rárá ẹ lè lo fọ́ra o ẹ lè lo fọ́ra ó lè má jẹ́ kó tẹ̀léra bá a ṣe kọ́ yìí o. Bí àpẹẹrẹ tẹ bá sọ pé ó yá. Ẹ jẹ́ kó fún mi lápẹẹrẹ á lè tọ́ mi sọ́nà láti mọ nǹkan tí mi gan fẹ́ sọ. Ẹ sọ. Mo sọ lẹ́ẹ̀kan mo ní àfìsẹ́yìn ni. Eégún fi ṣọ. Wọ́n ní kí n kọ́ lórin. Ẹ kọ́ lórin. Kí n kọ́ lórin. Mo wà lẹ́yìn odi nígbà tí mo pe
ọ̀gbẹ́ni Dáre pé àwọn èèyàn kan wọ́n ń béèrè owó ẹ̀yìn lọ́wọ́ mi nígbà tí mo fẹ́ pè wọ́n léré. Wọ́n wá ní ẹ parí ẹ̀, mo ti bá yín lo méjì. Ṣé mi ò gbìyànjú? Wọ́n dúró. àwọn ẹnìkan pè mí wípé àwọn ẹnìkan pè mí wípé wọ́n yọ owó ẹ̀yìn nínú owó tí màá fi fẹ̀yìntì. Owó tẹ́ máa fi fẹ̀yìntì? Owó ìfẹ̀yìntì mi. Ibo lẹ ti rí fẹ̀yìntì níbẹ̀? Fẹ̀yìntì wà ń bẹ̀, àbí fi sẹ́yìn. Fẹ̀yìntì, mi ò sọ pé ìfẹ̀yìntì. Fẹ̀yìntì. Fẹ̀yìntì, Jésù ni mo fẹ̀yìntì, Jésù ni mo fẹ̀yìntì, mi ò lè ṣubú. Owó ẹ̀yìn ẹ̀yìn odi ló ń gbé. Bá mi yọ. Ẹ ṣé. Kì í ṣe yẹn ló yẹ kárí yọ ní owó yín, ṣùgbọ́n bó ṣe gbà ní. Ó dùn èmi náà. Ó dùn mí gan náà, àbí ọ̀gá Akímù àbí? Mo gbà á, mi ò gbàgbé orúkọ yín. Ìbéèrè kelo? Ìbéèrè igba méjì. Irinwó lé ní àádọ́ta lé márùn-ún. Ẹ dúró. Ọ̀tàlénírínwó dín márùn-ún. Ọ̀tàlénírínwó dín márùn-ún. Kí ló sọ? Parí òwe yìí. Má fi oko mi dá ọ̀nà. Má fi oko mi dá ọ̀nà. Bàbá ti parí ètò kíní yìí. Má fi oko mi dáná. Má dúró. Má ti yọ. Ọlọ́fọ̀fọ́. Má fi oko mi dáná. Ṣé mọ̀? Ọ̀gá Kímù, ẹ mọ̀? Ṣé mọ̀? Kórìdé, ó mọ̀? Má fi oko mi dáná. Má fi oko mi dáná. Àjọ máa jèrè ibẹ̀ ni. Ẹ pàṣẹ fún ọ. Láàmì yọ. Má fi oko mi dáná, ọjọ́ kan là á kọ̀ ọ́. Èèyàn ń gbanú oko yín lọ sínú oko tiẹ̀. Ó ń gbanú oko yín lọ sínú oko tiẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé ó lè máa fẹsẹ̀ pa àwọn nǹkan tẹ́ bá gbìn. Àbí bóyá ó lọ́mọ iṣẹ́ àbí òun àbẹ́ àwọn ọmọ ẹ̀, wọ́n lè máa fẹsẹ̀ pa. Ọjọ́ kan lẹ sọ pé àwé. Má ṣe bẹ́ẹ̀ mọ́. Wà á lọ wá ọ̀nà míì tí wàá máa gbà lọ sínú oko ẹ̀. Má foko mi dáná. Ọjọ́ kan là á kọ ọ́. Ọjọ́ kan lèèyàn máa kọ ọ́. Ẹ ṣé. Báwo lòwe yẹn ṣe yé yín sí gan? Wípé ẹ jẹ́ kí n sọ báyìí ní Gẹ̀ẹ́sì. Gẹ́gẹ́ rárá o, bí olórin ẹnìkan ti ń fi nǹkan lọ̀ mí. Bóyá iye kan fún bí ọdún méjì. Ọjọ́ kan ni sọ pé a ní lè máa gba iye báyìí mọ́ o. Ajé kò gbà. Tó bá ti wá wọ̀. Ó dùn. Ẹ̀ẹ̀kan mọ́ ni. Ó yá. Ìbéèrè kelo, ẹ jẹ́ wo. Mo rí látọ̀ọ̀kan 459. Ọ̀tàlénírínwó dín ẹyọkan. Ọ̀tàlénírínwó dín kan. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún century? Ọgọ́rùn-ún. 100.
bẹ́ẹ̀ni ọgọ́rùn. Ọgọ́rùn ní century. Ẹ̀dùn bóyá bí ọgọ́rùn náírà. Kì í ṣe bí ọgọ́rùn náírà. Téèyàn Ṣùgbọ́n wá mo mọ̀ ná ẹ́ lójú pé agbo. tí èèyàn bá pé Ọgọ́rùn. wọ́n máa ń pè wọ́n ní orúkọ kan. Wọ́n ní. Wọ́n máa ń pè wọ́n lórúkọ kan. Tẹ́ bá bá mi. Lórúkọ wo náà máa ń pè wọ́n? Wọ́n máa ń pè wọ́n ní orúkọ yẹn. Orúkọ yẹn tọjọmọ́ ilé. Wọ́n máa ń pè wọ́n ní century. Rárá o. Century pictures. Irọ́ o. Wọ́n máa ń pè wọ́n ní orúkọ kan. Dúró. Mo kàn mọ̀ ẹ́ pé centurion. Ó jọ wọ́n nǹkan tó tọ́jọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ni century ní Yorùbá? Ọgọ́rùn bá mi yọ. Ọgọ́rùn ní 100. Ọ̀rúndún ọgọ́rùn ọdún. Ọ̀rúndún wọ́n dá padà. Ọ̀rúndún ọgọ́rùn ọdún. Ọ̀rúndún ọgọ́rùn ọdún. Tó bá sọ pé ọ̀rúndún. Ẹ ti owó ìtàn. Owó sì kì síbẹ̀. Kò kí o. Ó kí. Òkìkí ni kò kí. Ó dùn. Ó tutù. Ó wọ̀ yí o. Má gara síbi alákọ̀ọ́rí o. Ohun tó ṣe yí kọ́ ló ṣe mí o. Ó yá. Máa wo, wọ́n fẹ́ nà sójú mi tán. Ó dáa 440. Mi ò ní sọ yẹn tẹ́ ẹ̀ bá gbà á. Máa ó yá kí ni. Ẹ̀yin náà ràn mí lọ́wọ́. Ìfà ilé gan-an ó fẹ́ máa fà mí lápò ya. Kí ni ìtumọ̀? Mi ò rí i. Wọ́n máa ti gé tì mí àyìn lọ. Ọ̀tà. Òjì lé ní irinwó. Òjìlénírinwó. Òjìlénírinwó. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Ìsọ̀gbè. Ìsọ̀gbè jẹ́ bí mo ṣe wò ó jẹ́ bí òṣùká. Òṣùká ilé ìtọ́ fi ń gbé ẹrù láti ọjà oko wá sí òṣùká èwo? Ìsọ̀gbè. Tó bá ní òṣùká tẹ máa fi gbé ẹ̀rọ gbohùngbohùn. Rárá. Ìsọ̀gbè. Bàrúsátì mi olórin ọba. Bàrí at 40. Ìsọ̀gbè wà nù ẹ̀. Mo fẹ́ rántí ìsọ̀gbè. Èmi gangan àwa gangan lórúkọ Ọlọ́run lórúkọ aláwùrà àwa ni fújì tí wọ́n ń jọba lé lórí. Mo ti débi tí ìsọ̀gbè wà. Ó yá kí ni ìsọ̀gbè? Bóyá ìrànlọ́wọ́. Báyọ̀. Alábàárìn àwọn ìsọ̀gbè ìsọmọrí tèwe tàgbà. Àwọn ìsọ̀gbè. Ó jánà náà ìrànlọ́wọ́. Ṣé ẹ mọ̀ pé wọ́n tí ì fòyìnbó látọ̀? Mo ti gba ilé. Láti ẹ̀kọ́ mo ti gba ilé. Èwo ni? Òjì. Òun lélẹ́yìn náà. Òjìléníogún àti ẹ̀kọ́. Dúró. Ẹ gbàlejò tó dáa. Kí ló gbé? Òjìlélógún. Ọ̀tà kọ́. Ọ̀rẹ́ mi. Jẹ́rìí kan tó pa mí lẹ́rìí bí ọkàn ṣe balẹ̀.
okòólénírínwó-lé-kan. lẹ́kan ẹ̀ náà ni. Kí ni mo ṣe? Mo kàn ń sọ ẹ má bínú o, lẹ́kan ni. Ayé le o. Ó yá, parí òwe yìí. Parí òwe yìí. Bí ọwọ́ eku bá ṣe mọ́. Bí ọwọ́ eku bá ṣe mọ́, ẹ lè yọ ilé. Bí ọwọ́ eku bá ṣe mọ́ ló ṣe máa fi bọ́jú. Mo lè fún yín. Ṣùgbọ́n bẹ́mi ṣe mọ òwe yẹn nìyẹn o. Bóyá bó ṣe máa fi bọ́jú ló ṣe máa fi họra. Ló ṣe máa fi họra. Ó wà ń bẹ̀. Ó kù méjì. Mo ń gbìyànjú, ẹ ṣé mo dúpẹ́. Kí ló dé? Kí ni? Ara gbá yàwó. Kí ni 638 ni o? Ẹ má ẹ̀ka lọ sí. À ń lọ bẹ̀ ọ́. Ẹgbẹ̀ta. Ẹgbẹ̀ta. Kí ni 640? Kí ni 640? Ẹgbẹ̀ta. Òjìlélẹ́gbẹ̀ta. Dín méjì. Dín méjì 638. Òjìlélẹ́gbẹ̀ta dín méjì. Kí wá ní ọ̀rọ̀ Yorùbá fún bomb? Àdó olóró. Àdó olóró. Ìbéèrè tó gbẹ̀yìn. Tẹ́ ẹ̀ bá ti mọ eléyìí, màá yọ lójú owó. Tẹ́ ẹ̀ bá ti mọ òǹkà yìí, mi ò ní ràn yín lọ́wọ́, màá yọ lójú owó. Mo gbìyànjú o. 648 ni òǹkà yẹn. Tí wọ́n bá ti mọ̀, àá yọ lójú owó àbí? Ṣé kò dáa? Kò dáa. Dúró. Kò dáa. Pẹ̀lú gbogbo ìrànlọ́wọ́ látàárọ̀. Ìrànlọ́wọ́ náà ni ẹ máa ṣe fún mi. Ọ̀gá mi. Ṣùgbọ́n ìbéèrè yẹn máa múnú yín dùn torí pé mo mọ̀ ọ́. Ẹ̀yin náà máa ràn mí lọ́wọ́ pé. Torí pé ẹ mọ̀ béèrè. Ẹgbẹ̀ta àbí ṣókòlé àbí. Dúró. Ṣó ìyá. Ṣé ẹ mọ̀ pé bàbá ló ń jẹ́ ṣókò nífẹ̀ẹ́? Ó yé mi. Ó yá. Ẹ kàn ṣàánú mi. Fún kí ni? Kí ni 600? Kí la pè ń sìn? Ọ̀tà. Ọ̀tà ni 600. Ọ̀tà Irinwó. Irin kọ́ lówó. Erinwó. Ó gbàlejò. Àlejò ńlá ni. Ẹ kàn sọ torí ẹ̀ nìkan màá tó pọ̀. Ọ̀tà. Ẹ̀mẹ́ta láti ṣe. Ẹgbẹ̀ta. Kí wá ní 640? Ẹgbẹ̀ta dín. Dúró. Má ṣe arákùnrin. Kí ló tún dín? Lé. Kí ni 620? Ẹgbẹ̀ta. Okòólélẹ́gbẹ̀ta. Kí wá ní 640? Kò kó nǹkan kan rárá. Ogójì. Òjìlélẹ́gbẹ̀ta. Lé mẹ́jọ. Yorùbá lágbára o. Ó ní agbára. Àdúpẹ́. Ó yá, kí ni ìbéèrè? Tí àkùkọ tó bá jẹ́ kọ, èmi ò ní lè pe òyìnbó ẹ̀. Tí àkùkọ bá jẹ́ kọ. Cock. Bẹ́ẹ̀ ṣe sọ. Tí adìyẹ jẹ́ chicken. Tá máa ń jẹ. Kí ni chick? So.
I'm your soul yẹn. ẹ má jọ tẹ́tí ń babọ̀ látàárọ̀. ẹ máa ó yẹ kẹ́ ẹ lè ṣàánú. Ṣàánú fún wa. Àwa mú ìpamọ́ ọ̀dọ̀ rẹ níbo mi kọlu àrùn ọ̀tá wa. Tí àwọn ẹni tí ń gbẹ́kẹ̀lé ààbò rẹ gidigidi má bẹ̀rù agbára ọ̀tákọ́tà. Kò ṣe agbára Jésù Kristi. Olúwa wa. Àmín. Ó yá. Kí ni chicken Yorùbá? ẹ̀yin Yorùbá náà lẹ sọ wípé Kí ni? adìyẹ tí ó kú ó sì máa jẹ àgbàdo. Kí la bá dé? tí àkọ́kọ́ bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tí àwọn eléyìí jẹ́ bẹ́ẹ̀ eléyìí tẹ̀bi sí bíbá ń jẹ́ òròmọdìyẹ. Òròmọdìyẹ. Òròmọdìyẹ ò máa wò di. ìyá ẹ̀ ló máa Ìyá ẹ̀ ló máa ṣá. ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run ọba o. Tó bá ṣe pé ẹ̀sọ́ só yẹn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náà bá jẹ́ ṣùgbọ́n só Olúwa ẹ ṣé o. ẹ ṣé mo dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tó fún wa ní àǹfààní láti lè jẹ́ kí ẹ wá. Inú mi dùn sí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe pé ẹ̀ ń tọ ọ̀nà tí Elédùmarè fi yín lé. Dáre another level ni wọ́n ń jẹ́ lórí ìtàgé nígbà tí wọ́n bá ń kọrin. Wọ́n ń kọrin fún ọmọdé, wọ́n ń kọrin fágbà, wọ́n ń kọrin níbi ìgbéyàwó, wọ́n ń kọrin níbi ìsìnkú àgbà, wọ́n ń kọrin níbi ìkómọjáde, wọ́n ń kọrin níbi ìgbọ́mọjáde, wọ́n ń kọrin níbi ìsọmọlórúkọ. Ọjọ́ ìbí, ayẹyẹ ọjọ́ ìbí náà kò síbi tẹ́ bá pè wọ́n sí tí wọn ò ní jẹ́. Bẹ́ẹ̀ bá ṣe ń lù wá máa dún. Ọ̀nà ò ní dí fún yín o. Lágbára Ọlọ́run o. Àwọn bàbá wa sọ wípé ṣọ́ṣọ́ṣọ́ ilé àtàrékùn ilé yín á máa kún fún nǹkan rere o. Àníkú owó, àníkú ọmọ o. Ilé tí ilé bá kún ilé á tún kún sí. Nǹkan tó ń mí àti èyí tí ò mí nínú nǹkan yín kò ní pẹ́ dí o. Òkè lẹ máa lọ. Ẹ kú iṣẹ́, ẹ kú èdè Yorùbá náà fi ń kọrin. Nǹkan tí inú mi fi dùn sí yín gangan nìyẹn. Ṣùgbọ́n another level tẹ́ fi sórúkọ yẹn mo rò pé ẹ máa san bí kí n gbọ́n owó yín yọ. a ní fẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ sọ́wọ́. Ìpele tuntun. Eléyìí kẹ́ máa fi kọ̀ọ̀kan àwọn tó bá fẹ́ ná yín lówó kán máa kọ́ síbí. Wọ́n lè fi ẹ dẹ̀ lè lo eléyìí náà kán máa kọ́ sí. Eléyìí kẹ́ máa fi mu omi, ẹ máa fi fa omi mu. Ẹ ṣé àdúpẹ́ o. Iléeṣẹ́ yín kò ní jóná. Àṣẹ. Àdúpẹ́ lọ́wọ́ Maso. Kí ló dé? Ẹ wá gbé mọ́yà ni. Gbé mọ́ra ni. Èmi mo ṣiṣẹ́ débẹ̀ takuntakun. Adúgbò lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tún ti jẹ́ ká ṣètò yìí. Lẹ́yìn Ọlọ́run tún ni. Lẹ́yìn Ọlọ́run tún ni. Ọba mi ọlọ́pọlọ tí ń fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ ó tún ti fún wa láǹfààní láti tún ṣe tòní o. Wọ́n á tún fún wa láǹfààní láti tún ṣe míì. Tí ẹ bá fẹ́ kópa àbí tí ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ àbí tẹ́ bá fẹ́ polówó ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yẹn àbí ẹ̀rọ kẹ́rọ tẹ́ fún wò wá ní sáà yìí a máa kàn sí ẹ jẹ́ a jọ dòwò pọ̀ ẹ ṣé gan ni o ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari máa sẹ́yìn bóńbí. Kamari mama sẹ́yìn bó. Kamari máa sẹ́yìn bóńbí. Kamari mama sẹ́yìn bó. Máa sẹ́yìn bó, má ṣe sẹ́yìn bó. Ká lè jọ máa lò.